ayé yìí ò lè ènìyàn ní ẹ sá fún ayé yìí ò lè àwa èèyàn là ń ṣera wa. ayé yìí ò lè ènìyàn ní ẹ sá fún ayé yìí ò lè àwa èèyàn là ń ṣera wa. Ṣáláṣí nìbàdàn ó dọ́gba ẹ̀wọ̀n wọn mú ní so ayé yìí ò nira àwa èèyàn là burú o. ayé yìí ò lè ènìyàn ní ẹ sá fún ayé yìí ò lè àwa èèyàn là ń ṣera wa. ológbò tí ò gbélé mọ́ ni wọ́n ń pè lẹ́hànà ajá tó ró lówó ẹ̀ tí ń gbó ni wọ́n ń pè ní dìgbòlugi àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ àjàó àró awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ yẹ́mẹyẹ́mẹyẹ́mẹyẹ́mẹ gbẹ́kẹrẹ ọ̀rọ̀ ń kàn yànmùyànmù ọ fẹ́ sọ̀rọ̀ mo lè gbẹ́gún lójú mo lè tó sàláyà ibi tí kànnàkànnà bá pàjàǹjà sí ẹranko tó bá gbabẹ̀ yọ gbàrún ìtẹ̀nẹ́ àgéré ti yẹn nìkan ni ọ̀gbọ́dọ̀ bá wọn jíjó pátá mọ́ bọ́ bá dán wò ilẹ̀ ni ó sùn ọ̀rọ̀ ò ní so lókè kánà gọ̀gọ̀ sí ẹnu láfíríkà àfa sọ̀rọ̀ òjókòó alàmọ́ ń sẹ̀rí ọlọ́lọ́run ti sẹ̀rí sí ọ̀rọ̀ òun ọ̀rọ̀ ẹ̀sìn tákàndá ń bá bó ti fọná sójú èèyàn tó bá létí ni kọ́gbọ́n tí ẹ̀mí ń wè pé ẹ̀sìn kìí ṣe ti ọlọ́run wọ́n ìnvẹ́ǹtì ẹ̀sìn láti fi pín wa ní kéde wọ́n má ba àṣọ̀kan kí wọ́n lè ráàyè mú wa sìn bí ẹrú kí wọ́n lè ráàyè wọlé sí wa lára kí wọ́n lè ríbi mú wa sìn bí ẹrú wọ́n sì àchífù èèmù wọn because wọ́n fi mú wa sí fáìmọye ọdún sẹ́yìn ẹ̀sìn ni yóò jẹ́ orílẹ̀-èdè yìí kéegun dádì ni o pásítọ̀ ni o wòlíì ni o àáfàá ni o bàbá ìmáàmù àwọn tẹ́sìn títí dọjọ́ ogbónà torí pé wọ́n ti ra ọ lọ́pọlọ làákàyè rẹ ti paná o lè dánú rò mọ́ wọ́n ti fọ̀máàtì ọpọlọ rẹ you are empty upstairs sọ gbọ́tẹ̀ yìí tó ṣẹlẹ̀ nìbàdàn tí mọ́ṣáláṣí tí wọ́n sòyàn mọ́lẹ̀ bí ẹran ilé àdúrà tó di ilé ẹ̀wọ̀n níbi tí wọ́n ti fi orúkọ ọlọ́run kó àwọn èèyàn nígbèkùn ọkàn ayé mọ̀ burú o ayé ò sì burú àwọn ẹ̀dánú ẹ̀ ló wíkẹ́ẹ̀dì ẹ̀dá mú ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ tì mọ́lé láì kìí ṣe sẹ́ẹ̀lì láì kìí sọgbà ẹ̀wọ̀n láì kìí ṣe pé wọ́n jalè ẹ̀sìn sọ wọ́n sí gbèkùn ọkùnrin ń bẹ láàrin wọn obìnrin ń bẹ ọmọdé ń bẹ níbẹ̀ pẹ̀lú àgbà 259 people ọ̀tàlénígba èèyàn ó dé ẹyọ kan 259 house of ọ̀rọ̀ gbáàni ọlọ́rẹ̀ central mosque ní ń jẹ́ àti ìkófá nílẹ̀ ẹ wo fáwọ́kì bí ti ń ṣe bí àlá I am proven right àbí pé scam lẹ́sìn religion is man-made kò sí ìránṣẹ́ ọlọ́run ń bẹ gangan àti pásítọ̀ àti wòlíì àtàfà àti gbogbo wọn bísínẹ́sì ni wọ́n ń ṣe motivational speaker ló fi ti wọn kì í ṣe ìránṣẹ́ ọlọ́run wọ́n fi bíbélì àti kùránì ló jìbìtì parọ́ mọ́ ọlọ́run bẹ́ẹ̀ èèyàn lọ́kọ̀wé méjèèjì o ìwé kankan ò jábọ́ láti ọ̀run ìwé kankan ò jábọ́ láti sánmà má ti èbò méjẹ bí àpàdé ní apá kẹrin ẹ̀sìn versus ìwé mímọ́ religion versus holy book bọ́ ọ bá gbọ́ bí wọ́n ṣe gbé ìwé méjèèjì kalẹ̀ ọmọ wípé dẹ̀dẹ̀rìn òpònú ni ọ́ àyọ̀mọ̀mọ́ never do àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ àjàó àró awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ kò síbi tí ń jẹ́lé ọlọ́run ilé ẹ̀sìn ní ibi táwọn èèyàn tó gbàgbọ́ nínú irúfẹ́ ẹ̀sìn yìí ti ń jọ́sìn ilé àdúrà ló yẹ ká máa pè wọ́n kì í ṣe ilé ọlọ́run kó má bàa look ordinary ni wọ́n ṣe lọ́ ọmọ ọlọ́run lẹ́sẹ̀
because ọlọ́run ọ̀kọ́lé fún wa ilé ńlá kan tá a kọ orúkọ sí ní jẹ́ ṣọ́ọ̀ṣì ẹ̀yin catholic ni o cns ni o redeem winners chapel the apostolic anglican baptist cac àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé ńlá kan jàràmọ́ tá a kọ́ fúnra wa là ń pè ní mọ́ṣáláṣí ẹ̀yin lẹ wá píìkì àwọn èèyàn tẹ́ ẹ pè ní tọlọ́run tàbí tẹ́ ẹ pè ní ìránṣẹ́ ọlọ́run láti léde yín wọ́n wá ń fi yín pawó wọ́n fi yín ṣe bísínẹ́sì wọ́n wá túwìsì àwọn ọ̀rọ̀ tí ń bẹ nínú bíbélì àti kùránì láti túbọ̀ kó yín sígbèkùn ọkàn wọ́n fi gbé yín mọ́ra ẹ̀yin lẹ dá èṣù kalẹ̀ ẹ ìnvẹ́ǹtì èṣù fúnra yín láti dá ìbẹ̀rù sínú lọ́kàn tẹ́ ẹ bá ṣe bí ṣe bàjẹ́ tán ẹ wàá sọ pé ṣé èṣù ni ẹ ní ṣètọ́nì nìyẹn o ìkan nínú àwọn tíṣà mọ́ṣáláṣí ọ̀hún gan lọ́jọ́ wèrè because tẹ́ ẹ bá wò ó dáadáa ẹ rí i pé gángan wà nínú ọpọlọ rẹ̀ à ń forúkọ ọlọ́run tún ayé wọn ṣe. ṣé ni wọn so àní ṣé ni wọn ó kọ ọlọ́run lápè fún wọn tara wọn ò fi balẹ̀ ibẹ̀ láti wá mọ lórúkọ ọlọ́run fún wọn láti wá mọ lórúkọ ọlọ́run fún wọn díẹ̀. ọmọ ṣe o bẹ́yìn lẹ fàmọ̀dò fẹ́kùn ẹ̀yin lẹ fáró oko láwùsá jẹ ẹ̀yin lẹ tẹ́ ẹ̀yìn kalẹ̀ tí wọ́n fi ń mú yín gùn àwọn èèyàn wà nígbèkùn ẹ̀sìn ńgbà téèyàn ò kú lọ́pọlọ báwo ló ṣe mú ọmọ tàbí àbúrò rẹ lé ẹnìkan lọ́wọ́ pé wọ́n láyé èèyàn máa dá a lọ́dọ̀ rẹ̀ àbúrò rẹ̀ burú ni ò ṣe ní làákàyè gan báyìí sáyé mánù tí wọ́n ń wò yé dáa ṣebí Yorùbá lẹ́ni ó bá fẹ́ fúnni lẹ́wù wò fìlà orí ẹ̀ ló yẹ ká kọ́kọ́ wò sáwọn tí wọ́n tì mọ́lé ṣé wọn ò bẹ́tà ẹni tí ń tọ́jú wọn wèrè mú wèrè lóde ọmọ mugbó bàbá ń dìjà lẹ̀ ìkan ògbé kan ọmọ bá ń tálẹ̀ ọ̀kan ń jẹ irú èkejì ń jẹ yẹ̀pẹ̀ ìkan ògbé kan eégún lé lábala wèrè tí máa yí ọ̀wá gbókùn àwọn tó mú yẹn lọ sọ́dọ̀ rẹ̀ ní òríjìnà wèrè yes àwọn gan ló ní problem kọ́kọ́rọ́ orí wọn ti sọnù àkàndá àwọn èèyàn mi wà nígbèkùn ẹ̀sìn àwọn fúnra wọn ò lè túra wọn kalẹ̀ ẹni tó wà nígbèkùn ò lè túra rẹ̀ sílẹ̀ afọ́jú ò lè máa fọ́jú lọ sóde sáwọn tí ń bẹ níbẹ̀ ọ̀lẹ́bìnrin ànùmọ́ dárò bíi síbi oníkíni wọn àgbé ẹ dákun ṣé wọ́n lárùn ọpọlọ ni tọrẹ ni ó bá lárùn ọpọlọ ni wọ́n ń dè mọ́lẹ̀ àbáwọn tó dè wọ́n mọ́lẹ̀ lọ́yà wọ́n ń wèrè ọmọ iléèwé ń bẹ láàrin wọn baálé ilé ń bẹ láàrin wọn ìyáálé ilé ń bẹ níbẹ̀ àwọn ọmọ kéékèèké ọ̀gbẹ́yìn ẹjẹ́ á bẹ̀rẹ̀ pé kí ni wọ́n fi wọ́n ṣe kí ni wọ́n fún wọn jẹ 259 people kí ni wọ́n fi ń bọ́ wọn sẹ́ àjẹkánú ni àbí kí wọ́n má bàa kú bí wọ́n bá sí ìkìtà ní tọ́jú wọn àwọn tí ń bẹ níbẹ̀ tó kú kí ni wọ́n sọ fún àwọn ẹbí tó mú wọn wá àbí wọ́n ti kú wọ́n ti lọ náà nù ṣé gbogbo wọn náà ni ọ̀lẹ́bí gidi ni kí lè rò àwọn èèyàn tó so wọ́n mọ́lẹ̀ ó ní gbèdéke àsìkò tí wọ́n fi wọ́n kalẹ̀ àbí bárakú la so ewúrẹ́ ni mo ní ṣé bí wọn ìbá ṣe wà nínú òkùnkùn títí ayé nù olóṣù mẹ́fà ń bẹ nínú wọn ọlọ́dún kan ń bẹ ọlọ́dún méjì ọlọ́dún márùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ 259 people wò ó bí wọ́n ṣe rí o wo iṣẹ́ ọwọ́ Olódùmarè wò ó bí wọ́n ṣe ṣe ìyẹn ẹlẹ́ran ara láì kó èsì torí Ọlọ́run wọ́n tì wọ́n mọ́ yàrá wọ́n sọ àgádágodo ńlá sẹ́nu ọ̀nà wọ́n tì í pa wọ́n mà ṣe o wọ́n mà ṣe o ọmọ ti kú ìyá ọ̀gbọ́n lé ìyá ń jọmọ òkú ayé ìyá ń jọmọ òkú ọ̀run ìyá ń jọmọ lẹ́gbẹ̀ẹ́ bí aláìlára wọ́n tì wọ́n mọ́lé wọ́n so wọ́n mọ́lẹ̀ bí ẹran láì ní mental problem all of them are with their senses some are even brilliant but wọn ò ní làákàyè bí wọ́n bá ti débẹ̀ tán
wọn ó ti wà nígbèkùn kí wọn tó máa béèrè lọ́wọ́ ara wọn pé how many báwo ni mo ṣe débí ǹjẹ́ wọ́n ń wẹ̀ sí wọ́n ń fọyín wọ́n lọ́jọ́ bíi márùn-ún làwọn tó ń ráàyè àti wẹ̀ òmí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ kan ni kí wọ́n tó ráàyè àti wẹ̀ aṣọ fífọ̀ ńkọ́ ṣé wọ́n ń bá wọn fọṣọ ni bí wọ́n bá fẹ́ wẹ̀ ṣé wọ́n ń dúró tì wọ́n ni bí wọn ò bá wá dúró tì wọ́n ṣé wọn ò lè sá lọ ni wọ́n wá dé wọn mọ́lẹ̀ sínú yàrá wọ́n fi ẹgbàá fún wọn lóúnjẹ no free movement kò sí fresh air fódìdí ọdún kò sí pé tí ń wò mí jẹ nìyí o kò sí mo fẹ́ wà ọ̀rẹ́ mi lọ àbúrò mi kan ṣe wedding ò sí mẹ́ wọ́n lọ́mọ mi bímọ mo gbọ́dọ̀ wà níbi ìkómọ ṣẹlẹ̀ àwọn èèyàn tí nǹkan kan ò ṣe torí Ọlọ́run ẹ gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu wọn ẹnìkan kì í gbẹnu ọlọ́kùnrin mọ ogun ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tá ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi o ẹ gbọ́ kí ló gbé yín débẹ̀ o àbẹ láìkí bẹ́ẹ̀ ṣe wà níbẹ̀ ni. Why are you here? I'm here for the sake of no reason. For no reason? Yes, my mom just find out that I've been dealing with some people that she's having a wrong ideology about them. She doesn't even know the kind of people they are. And she just came to report me to the people that she wants me to be Islamic. And they try to emulate, extort, and also fragment me into this trap. I used 1.5 years in there. And with that 1.5 years, it's been hell. They use the name of Islam and the name of God to extort people and take people's money and property. They will even fuck another man's wife with it. They will beat you and humiliate you. They take hose pipe to beat you 500, 200 stroke of the cane to spoil you, to try to downgrade and also submerge you under their black power. Some people have been thinking that, what kind of human beings are these? Are they one undefeatable Goliath? They even try to fragment the government, that the government knows about what they are doing. Meanwhile, people that are educated knows that the government of Nigeria will always never allow this kind of thing to happen. Because of I don't used to hear word. That is why I'm here to come and I'm from Mushin. I don't know what to say, but it's because me I'm not hearing word. That's why my parents brings me here. That's why they brought me here. Òbí ló mú ọ̀pọ̀lọpọ̀ wọn lọ látàrí àìlèdọ́mọtọ́ látàrí ìwà ìbìkítà látàrí àìnáání látàrí àìlákàkún ọmọdọmọ tí ń mutí ó mu fẹnujá díẹ̀díẹ̀ ó mu sìgá èyí tí ń mu gbó èyí tí ń mu kokéè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá níbo ni wọ́n ti lè tọ́jú wọn wọn ò mọ̀ náà psychiatric hospital bọ́ bá tiẹ̀ jẹ́ pé wọ́n ní gángan lórí wọ́n wá láàfáà kan ń bẹ nìbàdàn o tó bá tọ́jú wọn tán yóò tún kọ́ wọn ní ẹ̀kọ́ kùránì wọn ó tún nímọ̀ dáadáa nípa arabic wọ́n pe bẹ̀ ní arabic school ṣé iléèwé wá níbẹ̀ ṣá o ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí jàre. As I'm smoking in their hand, my parents, hardship and pain, and we live how can I say than saying hardship life. It's an hardship life where we find ourselves like 37 people in the room. We are sleeping in one single room, 80 people. In single room. I'm here since 2016. I'm smoking smoke. It's my mom. Lagos. This place is a very dangerous house. We are in our room. We are 40. We are 40 in our room. We are eating about 20 naira. Once a day, about 20 naira Gary. So we are suffering in this house. Please help us. Wọ́n lè parọ́ fún òbí obìnrin pé ọkọ ọ̀run ní yọ ọmọ yín lẹ́nu o tí stiara kan làwọn ó ṣe fún un wọ́n wá gba òbítíbitì owó lọ́wọ́ àwọn òbí ọlọ́tàn wọn ò ní ṣe nǹkan kan wọ́n kàn sáàtì wọ́n mọ́lé wọ́n fún wọn lóúnjẹ díẹ̀díẹ̀ lójúmọ́ èèlò ni wọ́n gbà lọ́wọ́ yín jàre. Here for over 4 years without doing anything. So people who were brought here, they tell their parents that evil spirit has been possessing their children.
Our parents pay 30,000 at times. They give us 2,000 out of 30,000. The clerics, they take the remaining 28,000. Our parents, what happened is that those people, they convince our parents that this place is pure Islamic school, whereby they inspire us to become greater leaders in future. Whereas it's the opposite. This place, they just bring us, they tell our parents that we are being cured by the Quran, whereas it's a lie. If you come here, I don't see my second one again. Sir, please, his brother. They are the other side. I mean, yes, it's 2 years ago. 2 years ago. I come from Ikorodu because I'm smoking. The local Jama gate there for that place. Go help us. Help us. There's a Jama gate there. Jama gate, they lock them. They don't fit come out. wọ́n lè pẹ́ mi òkùnkùn ní yọ ayé wọn lẹ́nu evil spirit tẹ́ invent gbọ́ nǹkan tí bọ́ èyí sọ fúnra rẹ̀. I'm a stylist. I do tattoo. Understand? That's what I do for a living. So they now came to me. Àwọn àfáàyàn ọ̀sà wa sọ́dọ̀ mi pé wọ́n fẹ́ pé ibì kan pé pẹ̀lú pọ́písì mi pé wọ́n fẹ́ gbé mi lọ sí ibì kan. They came to me and they told me that I should come and follow them inside one car. Not knowing that they are all liars. They said that I should follow them inside the car. Say that there are SARS officials that can one by me drag with me that I should not panic, that I should enter the car. It was okay, no wala. I will follow them. Adebe, about the expressway from Lagos State to Adebe about the expressway. I bought me by Katomo or Bembole. Also me pé kí n wọlé pé ká lọ tàn bí kan pé kí lọ tó mọ̀ wọ́n bọ́ mi wọ́ bí báyìí wọ́n lè ti mi pa síbẹ̀ láti ọdún méjì tí mo ti lò mi ò fojú kọ́ àwọn ẹbí mi báyìí yàrá àtẹwà ni mo ń mu lórí oúnjẹ gidi jẹ I no see water I no fit drink water I no drink good water bath I no dey bath regularly for 2 weeks I lè má wẹ̀ lójú 2 weeks ẹ̀ta ni mo ṣe rí mo sọ àjù báyìí lọ mo ti gbẹ mo sọ àjù báyìí lọ mo tóbi gan bí ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà mo tóbi gan bí ẹ̀yin gan wọ́n ní sẹ́yìn mo ṣe gbẹ mo ti gbẹ bí ìgbà. student ní bọ́ọ̀ yìí gbọ́n tó sọ. I'm a student of UNILAG. Yes. What level? 300 level. Studying what? Mathematics. Yes. People die here due to sickness. When you tell them you're having malaria, they give you paracetamol every day. What brought me here? My brother brought me here. He got advice from someone, from a neighbor, telling him that there's a place at Ibadan that they take care of people, they make people better, that they make people just well, that after staying for longer, you become a very good person, you become alpha in life, you become this, you become a knowledgeable person. Whereas everything is like, even the knowledge they teach here is fake. If you compare what we learn here to the original Arabic, it's fake. It's not even the same thing. It doesn't tally. Wọ́n ní Kùránì ti wò wọ́n sàgbé inú àwọn èèyàn wọ̀nyí mọ̀ po ẹ dúró ṣé wọn ò lè dánú rò ni àbí ṣe ni wọn ò ní ìrònú rárá mo ní ṣé wọn kì í ronú pàápàá ni ignorant is a great disease nígbà tí èèyàn bá gbàgbọ́ pé ìwé tí wọ́n tẹ̀ nílé ìwé lè wo yẹn sàn wọ́n tàn wọ́n kúrò nílé wọ́n láyé wọ́n rè é dá níbi tí wọ́n mú wọn lọ wọ́n débẹ̀ tán wọ́n bá nǹkan mìíràn àwọn òbí ọ̀bá wọn débẹ̀ wọn ò mọrú ipò tí wọ́n wà ẹ má wọ́ọ̀rì a máa mú wọn débẹ̀ ni wọ́n wé fún wọn anytime lẹ́lẹ̀ wá wò wọ́n àwọn òbí tó sì gàn tí ọmọ kankan náà wọ́n á nígbàkigbà tára wọn bá tiẹ̀ yá ẹ dá wọn padà fún wa èyí tẹ́ ẹ rí wọn ọjọ́ ilé ìwé lójú ti yín ó sì ti ń operate more than 10 years. We are very happy o. Kódà ẹ ṣe gidi gan. God will do all what you want for you. Thank you so much. Amen. ẹni tá a bá fẹ́ sun jẹ á sọ̀rọ̀ tútù fún ni ọ́ dẹnu fún ọ́ ẹ̀sàgìrètì tí ò lè ṣẹlẹ̀ bí wọ́n ṣe ẹ̀sàgìrètì ọ̀run àpáàdì pẹ̀lú ọ̀run rere fún wa wọ́n ìnvẹ́tì àlìjánà àti nàjọ́ òkú èèyàn mélòó nínú wọn ló ti dá àlìjánà tó padà wèrè wo lọ́dọ̀run àpáàdì bọ̀ tó wá ròyìn fún wa ó ṣe mọ̀ pé àpáàdì ni wọ́n fi kọ́ níbo ni wọ́n dá nàjọ́ òkú sí lọ́run àní dẹ̀dẹ̀rìn ni ọ́ sórí púpọ̀ àwọn èèyàn tó rí òun ọlọ́wọ́ èèyàn wọn nínú àwọn tí ń bẹ nínú ẹ̀ wọn ò ní lè wí fẹ́ni tí ń bọ̀ wípé ọmọ wọlé wọ́n kàn mọ́ mẹ́rin náà ni pé
a tún ti gbàlejò káàbọ̀ sínú ọgbà ẹ̀wọ̀n because bẹ́ẹ̀ bá dé ilé yẹn ẹ mọ̀ wípé wọ́n kọ́ for a purpose ẹ rí bó ṣe tó jàràmùjàràmù 2-story mighty building àjà ilẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ ọkàn àwọn èèyàn wọn ni wọ́n sọ àgádágodo sí pẹ̀lú ẹ̀sìn àti kùránì wọn láyé wọn ti bàjẹ́ tẹ́lẹ̀ àwọn làwọn ò fi orúkọ Ọlọ́run tún ayé wọn ṣe kọ̀sọ́mọ tiẹ̀ láàrin wọn o àbí ìjọmọ tiẹ̀ ń bẹ níbẹ̀ bí. àtàwọn tó ti fẹ́ kú náà tẹ kó sínú kinní tán dàbí ẹrun orí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì lè dìde mọ́ kò sáwọn kan àwọn náà ẹ̀ ń gbàdúrà fún wọn ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n ti mu cocaine tó jẹ́ pé wọ́n ti mu cocaine wọ́n ti gbẹ ẹ̀jẹ̀ wọ́n ti gbẹ. ọmọ ẹ̀ mélòó ló wà nínú. ọmọ tiyín mélòó ló wà nínú àwọn tẹ kó sínú ilé. gbogbo àwọn ọmọ tiwa tá a bí àjọ ń jẹun ni àjọ ń gbé ni. ọmọ tiyín mélòó ló wà nínú ilé yìí tọwọ́ sọmọ ẹ tó wà nínú ilé bíi tọwọ́ sí ọmọ ẹ tó wà nínú mídò mẹ́tẹ̀ẹ̀ta táwọn èèyàn wà yìí tọwọ́ sọmọ ẹ tó wà ń bẹ̀. ẹ bá ń béèrè pé orúkọ Ọlọ́run èwo ṣé Ọlọ́run tó dá gbogbo wa àbí èyí tó dá àwọn nìkan tó bá jẹ́ Ọlọ́run tó dá èmi o mò ń relate pẹ̀lú ẹ̀ directly kò sì wé fún mi ńgbà kọ̀ọ̀kan pé mo nílò alágbàwí láàrin èmi àti òun kò sí tí mo bẹ̀rẹ̀ tí ò ṣe fún mi bóyá torí pé n ò béèrè ilé lọ́wọ́ ẹ̀ tàbí pé n ò béèrè limousine àlàáfíà ni mo tọrọ àti ìbàlẹ̀ ọkàn bó bá wù ú kó fún mi ní ẹ̀mí gígùn déédéé bí ó sì wù ú kí wọ́n bá èyí tí mo bá gbé ó ní mínì ń da kí ni mo tún fẹ́ béèrè pé k'Ọlọ́run ó ṣe fún mi ó fún mi ní ẹ̀bùn tó tayọ ó fún mi lọ́pọlọ àti làákàyè ó sì fún mi lóye mo sì ní àròjinlẹ̀ mo fẹ́ràn ìtúfin èdè kókò mo fẹ́ wádìí nǹkan dé gúúsù dé àríwá láti ìlà oòrùn dé ìwọ̀ oòrùn láti kékeré wọ́n sì ti dá mi mọ̀ Mr. Kòrèlè ni wọ́n fún mi wọ́n á ní ẹ má sọ̀rọ̀ lójú ẹ o ìsìn ni ó sọ pé Kòrèlè o because bí wọ́n bá sọ̀rọ̀ kalẹ̀ títí dòní èmi á kọ́kọ́ digest ẹ̀ sórí bí wọ́n ṣe sọ àbí ò rí bẹ́ẹ̀ àbùmọ́ àti àsọdùn níbí ṣó lè rí bẹ́ẹ̀ àbí ò lè rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ bó o ló ṣe ṣe é ṣe bí ò bá wá rí bẹ́ẹ̀ kí ló happen this religion of a thing was an arithmetic ṣùgbọ́n pẹ̀lú èròǹgbà rere ni àti láti darí àwọn ènìyàn ni káyọ̀ lè ní ètò ká má bàa máa rọ́ gbogbo rẹ̀ papọ̀ there is nothing like spirituality in religion eléwé àtegbò pẹ̀lú babaláwo àwọn lónìí dọ́pẹ́pà wòlíì tí ń fomi ṣèwòsàn ó ti po nǹkan dúdú mọ́nú ẹni oògùn abẹnugọ̀ngọ̀ àfáà tó ló ń fọhàn tó fún ọ kí ló fi clean ojú ọpọ́n wàhálà wọ́n sọ orísun ẹ̀sìn fún ọ tó fi mọ̀ wípé ẹ̀sìn làwa ń ṣe kì í ṣẹ̀sìn jẹ́ àpàdé ní apá kẹrin ẹ̀sìn versus ìwé mímọ́ religious and holy book part 4 àkàndá ọ̀rọ̀ Awíkonko lórí YouTube ó sì lè jẹ́ àpàdé lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257 irúnmọlẹ̀ ìpadàbọ̀ ràn míyàn àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ọpẹ́ lọ́wọ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ fún iṣẹ́ takuntakun ọ̀gbẹ́ni Ṣínà Olúkolú láti Owódé Àpáta ni wọ́n ti ń tírèsì wọn bọ̀ kí wọ́n tó rí wọn mú ní Ọlọ́rẹ̀ Ọjọ́ nìbàdàn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ fi yéni pé Alhaji Sheikh Ọlọ́rẹ̀ ló ní mọ́ṣáláṣí ọ̀hún kódà wọ́n ní wọ́n ti fi ọlọ́pàá mú bàbá náà fún irú ẹ̀sùn bákan náà lọ́jọ́ pípẹ́ kó tó di pé bàbá jáde láyé ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tẹ̀síwájú pé ọmọ bàbá ló tẹ̀síwájú ilé náà Ismaila Ọlọ́rẹ̀ ní orúkọ rẹ̀ 259 people sàárè tí wọ́n sin àwọn èèyàn tó ti kú sílẹ̀ ń wòye o ta ló sọ pé páàtì ara àwọn èèyàn wọ̀nyí pé ṣé kìí ṣe òkútú igi lásán wọ́n ṣe síbẹ̀ bóyá wọ́n ti tú páàtì àwọn ẹni ẹlẹ́ni ta ọjọ́ abákò ni kàyéfì òní sí láyé mọ́ ìrírí ayé kìí fi ní pa ọgbọ́n ní fi kọ́ ni irú ayé wo la wà yé gan ilé yẹn ti wà níbẹ̀ for more than 10 years àárín ìlú lọ́wà kìí ṣe inú gbó àwọn èèyàn kan ń gbé àyíká ibẹ̀
àwọn èèyàn kan gba bẹ́ẹ̀ kọjá lójoojúmọ́ àwọn kan ni wọ́n ń tajà fún wọn wọ́n sì ń rí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n tì mọ́lé wọ́n rí wọn pé wọ́n ń wọlé wọn ò sì jáde ẹnìkan kan ò sì lè ta agbófinró lólobó kálukú máìndì bísínẹ́sì rẹ̀ ní ntọ́balẹ̀ ayé ta wà yìí jẹ́nu ntọ́ba wù wọ́n kí wọ́n fẹ́ra wọn ṣe àìdọ̀nkì akọ̀kàn mi la fi bayé jẹ́ ntọ́ba wù aláyé ló lè fi ayé ẹ̀ ṣe la fi fọ́ gbogbo nǹkan lójú àti gbàgbé pé bára ilé ẹni bá ń jẹ kòkòrò tí ọ̀dà bá a kò tá àwí fún onítọ̀hún irun ẹ̀rẹ̀ òní jẹ́ àsùn lọ́gànjọ́ àti gbàgbé pé èèyàn ní níkà méjì kọ́ mọ́ fìkan síra rẹ̀. NDT Clearing Freight and Logistics iṣẹ́ wọn dára wọ́n ta sánsan wọn kárí ayé. NDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe UK US Canada Asia lọ bẹ́ẹ̀ gàárì epo pupa ẹ̀gúsí ẹja gbígbẹ ìgbín irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lékètéńté àṣẹ tó ń tẹjọba tá a gbà ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní ìrajà product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à á sì fi ránṣẹ́ sí yín ní kámọ́ kóbó ní MDT Clearing Freight and Logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ìkẹjà Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. bákan náà ilé iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics assure delivery. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́ ẹ má ka pépà mọ́ ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá apákan ara máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ ogójì ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ́jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver
ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ lè rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 080-330-34777 080-330-34777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234-8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa. ẹjẹ́ àsowọ́pọ̀ kájọ tún àwùjọ wa ṣe bó o bá rí bí wọ́n ti ń mugbó mu kokéènì NDLEA ni ó fi tó létí bó bá wá jẹ́rú èyí lọ́sẹ̀lẹ̀ àbọ̀ kẹ́fì ìwọ̀ ọ̀daràn níbì kan àwọn agbófinró ni ó ké sí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àwùjọ wa ó bẹ̀rẹ̀ sí ní bọ́ sípò yóò ṣe é gbé fún àwa àtẹ̀yìn yóò sì ṣe é gbé fún gbogbo ẹbí wa yẹ́ kí mo rí ni yẹ́ o kí ni mo ní kí mi fi tó yín létí ọ̀nìyàn kọ́ bá létí ìnìkan gbọ́n tí ẹ̀mí mi sọ ẹ láìkì péèjì mi lórí Facebook àkàndá ọ̀rọ̀ Awikonko ẹ sọ̀scribe sí YouTube channel mi àkàndá ọ̀rọ̀ Awikonko ẹwà èdè Yorùbá TV akọ́mọlédè Yorùbá TV ìkórìtà kò yé mi tó bá jẹ́ lórí Twitter @Awikonko bó bá sì jẹ́ lórí wẹ́bsáìtì mi ní www.akandaawikonko.com www
àkàndáawíkòǹkò.com bó bá sì jẹ́ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257 bọ̀tì báwo ni ìbáwá ṣe dùn tó ká ní ọ̀pọ̀ àwọn rẹ́kọ̀dù wọ̀nyí ó ṣe é kó sínú fídíò CD ká fún síta kì í ṣe títà ká fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ kó lè jẹ́ mọ̀nàmọ́ná fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó fẹ́ jìn sí kòtò káwọn èèyàn má bàa jìn sọ́fin ayé mọ́ni ẹ̀mí fẹ́ ó ṣe àìlera fún ara mímírín fẹ́ gẹṣin kò ní kẹsẹ́ àmúkòrò fẹ́ gẹṣin kò ní kó mọ̀ ìrẹ̀ tó ní kó mọ̀ rẹ́sìn tí ó fi gùn bẹ́ẹ̀ bá wá fẹ́ kún wa lọ́wọ́ kó lè di ṣíṣe ká lè dọ̀tún ọ̀pọ̀ èèyàn tí ń bẹ nígbèkùn ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp